Káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri ibi tí kálukú wa wà lórílẹ̀ òkè ìpẹ̀. Gbogbo wákàtí tí ètò yìí bá dọ́dọ̀ wa, wákàtí ìdẹ̀ra ni ó jẹ́. Mo kí oyún inú, mo kí àṣẹ ìdí, ọmọdé ilé yìí mo kí yín, àgbàlagbà ilé yìí mo kí yín. Ìyá ilé, bàbá ilé, ìyá lọ́jà, bàbá lọ́jà, dẹ́rẹ́bà mo kí yín, ẹ̀yin olùkọ́ mo kí yín. Gbogbo etí tí ń gbọ́ mi tó wà ní dúró mo kí yín, gbogbo etí tí ń gbọ́ mi tó wà níkàlẹ̀ mo kí yín. Àní tilérù kúrò de, àní tòde rùkú wọlé. Bùwá omi la máa gbọ́ nínú ilé yìí o, a ò ní gbọ́ bùwá àgbo. Torí pé ibi tí bùwá àgbo bá ṣẹlẹ̀, àjẹ́ pé gbáàrẹ́ ọ̀bá ṣe ń tọ̀ mú, àṣìjẹ́ pé nítorí nǹkan kan làgbo. Ṣùgbọ́n ibi tí bùwó omi bá wá, nínú kéèyàn ṣẹ̀ṣẹ̀ jàmàlà tó gbóná tán pẹ̀lẹ́ran ẹ̀gbẹ́ tàbẹ́ran ògúfe tó fomi tútù lé lórí, àlàáfíà nìkọ̀ọ̀kan wọ̀ nídìí fíafíà. Mo kí gbogbo etí tí ó gbọ́ ètò yìí, a kì í bá a mọ̀. O lè má bàrú fídíò yìí pàdé mọ́. Gbìyànjú bó ṣe ń gbọ́, mú báírò rẹ kọ̀ọ̀kọ́ sílẹ̀. Bí àṣà àwọn ará Kútọ̀nù wa ní bíìgì. Sórí sáyẹ́ǹsì àwọn àgbàlagbà tá a fẹ́ fi sílẹ̀ yìí. Olóyìnbó ní prevention is better than cure. Kéèyàn ó múra lẹ̀ dogun kógun ó tó dé, ó dáa jù kógun ó ká ni mọ́lé lọ ká máa wá sára bàràbà kiri. Gbìyànjú kó ní tùràrí yìí ńlé, iṣẹ́ ìkíni ń ṣe. Ẹ wo àwòrán yìí, ayé ò ní pawọ́pọ̀ lé wa lórí o. Wọ́n ní àdìtúlà àdìyọ̀, ayé ẹ̀ má dì mí mo tú o. Bàbá rarú àtu ni, bàbá rẹ̀ kọ́ àtu ni, bàbá rọ̀gẹ̀dẹ̀ àtu kúrò nínú èpo ni. Ọlọ́run o, gbogbo bí tí bàtà ti ń ta ẹnìkọ̀ọ̀kan, Elédùmarè wàá bá abomi ìtura síbẹ̀. A fi iṣẹ́ yìí sílẹ̀ ní ìtorí ìtura ọmọ aráyé tó ti wà nínú ìdè ọjọ́ tó ti pẹ́. Ìyá mi bí ọmọ kalẹ̀, ṣùgbọ́n bó ṣe bí kò wo odidi oṣù mẹ́sàn-án tó fi gbé ọmọ káàkiri inú rẹ̀, òun ló sì tún de àwọn ọmọ rẹ̀ mọ́lẹ̀. Ìdílé tẹ́lọ̀míì ti jáde, bólógo ṣe pọ̀ ńbẹ̀ tó wọ́n dé wọn mọ́lẹ̀ ni. Ẹlòmíì ọ̀rẹ́ ẹ̀yà ẹ̀ ló dògbé ọ̀rẹ́ ẹ̀ mọ́lẹ̀. Ẹ̀rí ẹ̀gbọ́n tó di àbúrò mọ́lẹ̀ ń bẹ, àbúrò tó di ẹ̀gbọ́n mọ́lẹ̀ ń bẹ. Sórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹni wọ́n ríra supamákẹ́ẹ̀tì o. Ó rìn wá, ó fìrìn kúnrín àjò ayé rẹ̀ ni. Bí àwọn wàkúwà kọ o. Àwọn òbí tó bí wa, sòfẹ́ wa ni wọ́n jẹ́, yàtọ̀ àwọn ará Kútọ̀nù, awakọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Dírẹ́fà wa ni wọ́n jẹ́ wá sáyé, wọ́n ti já wa jù sáyé, òkú kíkálukú ayé kó rìnrìn àjò ayé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀.
wàá gbọ́ ayé ò ní di ògo wa o ayé ò ní di ògo wa o ẹnìkan máa fẹ́ bẹ́ẹ̀ solókun o wọn ò ní rí wa mú o ẹnìkan sì rómi ta kókó ayé ò ní dì wá mọ́lẹ̀ tọmọtọmọ ẹlòmíì wà lórí àárẹ̀ gbogbo ògbìyànjú làwọn dókítà ti gbà wọ́n yẹ̀jẹ̀ wò wọ́n yẹ omi wò wọ́n yẹ ọpọlọ wò wọ́n yẹ gbá wò wọ́n yàwó wò kò róorun sùn wọn ò sì rí kókó ohun tí ń ṣe é ayé anamọ́nà yìí ọ̀fúnni ládìí ẹ̀sẹ̀ gbòdìdì ẹran lọ́wọ́ ẹni ayé ẹ̀ má dè wá ẹ̀ má nà wá o ọmọ kékeré ni wá o wọ́n ní ohun rere làkèrè fi fòdò ayé ẹ̀ má pa wá lóhùn dà o ẹ má dẹ̀bi lù wá ẹ má nà wá tẹgbátẹgbá ọmọ kékeré la jẹ́ àní tẹ̀sùn àgbà mọ́lẹ̀ àní tójú lẹ̀ mọ́lẹ̀ ògòbí tẹ́yìn náà bá wọ̀ ẹ̀ máa sàmí ẹ dákun ẹ jẹ́ ká fi sẹ́yìn ilẹ̀ fọmọ aráyé kó lè jẹ́ ìwúlò fún wọn torí pé ẹ̀yin náà lẹ́nu bá jẹ̀kọ́ àdáríjìwé tá a bá gbálẹ̀ tá a gbáta àdórí àjàsí ni o ẹ foríjì wá torí pé ojú àánú ni màálù fi wo lówó rẹ̀ ẹ fojú àánú wò wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa gbọ́ mi ayé ò ní kọjú jàdá yín o ìran ìjò kẹrin ó pàdé olóore ìgbín kẹrin kan pàdé olóore elédùà ògbóbi olóore tí wàá bá wà kó ń gẹrẹ ní ojú àṣẹ iṣẹ́ yìí má wò páyé dayé social media o tó bá ti ń gba iṣẹ́ yìí fàdúrà ràn wá lọ́wọ́ iṣẹ́ tó fẹ́ gbà yìí torí mo mọ̀ pé ẹ̀yin kan máa ń lọ jókòó dè mí ní YouTube ni pé arákùnrin yìí tún fẹ́ fi mí lẹ̀ tẹ́ ń kọ́ tẹ́ ń lò ẹ̀sìn ṣe wọ́n rí bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́ arákùnrin kan sọ̀rọ̀ kan wọn ni wọn ló ní ó wà nínú WhatsApp group ni o èkejì ẹ̀ lọ́wọ́ àjì sọ fún wa wọn ni wọn ló ní gbogbo ohun tí bàbá yìí fi sílẹ̀ mi kò sí èyí tóun ṣe tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run ó ti ẹni tí ó máa ṣàánú fún un ó sì ní owó lọ́wọ́ ó kúkú ti sọ pé àdúrà ni a máa ṣe fóun ọ̀sán máa bá wọn filẹ̀ àwọn máa ṣe ń tà wọn ṣé ọ̀rọ̀ tó bá làákàyè mú lélẹ́yìí kódà tí èèyàn bá ń ṣe nǹkan ẹyọ kan tó mọ̀ pọ̀ láǹfààní rẹ̀ jẹ sẹ̀san oore tó bá di ìjọ kan wọ́n ní kò síjọ́ tó ń pè mí tẹ́lẹ̀ yẹn dáhùn lóhùn ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí bí ti ń kó fà báyìí wọ́n ní gbogbo ojú ọ̀hún bá pa aago mi ń ṣàgbé ni òun èyí sì fi nǹkan kan lẹ̀ kódà òun ò bùn wọ́n ní nǹkan rárá nǹkan tí wọ́n máa fi lẹ́ lòun dúró dé sósì láàyè kórí bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe pọ̀nú ayé nìyẹn o tó fi jẹ́ pé olówó ọ̀tọ̀ aláàánú ọ̀tọ̀ ẹ̀rí ọ̀rẹ́ mi bọ́mọ ìyá rẹ̀ bá lówó bí ọ̀bá náà fún ọ àrán sí ọ ní o má torí ẹ̀ máa wó sólẹ̀ káàkiri o ẹni ọlọ́run bá rán sí ni ní í ṣe ni láàánú bàbá rẹ̀ lówó pé kò dolówó o bàbá rẹ̀ sì lóògùn pé kó wà náà dolóògùn ó rìnrìn àjò ayé rẹ̀ lọ́tọ̀ ni ẹni tọ́lọ́run ó fi ṣe ní sábàbí oore fún ọ kódà ó lè má jẹlédè rẹ̀ ìwọ ni kò mójútó ìrìn àjò ayé rẹ̀ àìmọye ọkọ ló lówó kò sì fi mọ ìyàwó ilé rẹ̀ yóò máa díwọ̀n owó fún un ni bó ṣe lówó tó
yóò fún ìyàwó rẹ̀ lówó ọbẹ̀ lówó tó jẹ́ pé kò ní í ṣe ṣẹ́kùsápò bó ṣe lówó tó ó lè fún ìyàwó ẹ̀ ní àpò mẹ́rin yàtọ̀ àwọn ará Kútọ̀nù 4,000 ní jápò mẹ́rin o kàrántì mi ẹ̀rí nǹkan àbí kàtúmí ni ṣé mo gbà á ẹ sábà mi gbà á bẹ́ẹ̀ o àpò mẹ́rin 4,000 sọ yẹ kó rí bẹ́ẹ̀ 4,000 ní Nàìjíríà àníkíní ọ̀rá ta gbogbo ẹ̀pọ̀ data gbogbo sí wọ́n lọ́hùn májà gbáyé mánéjì bọ́ ọ bá ṣe tọ́jú ìyàwó rẹ̀ síbẹ̀ ni wọ́n ní òṣèré ànúgbà sí ẹ̀gbọ́ àníṣe iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí mi fún ilẹ̀ torí pé kẹ́ ẹ lè pè mí o ìyẹn sì fi sílẹ̀ fún yín torí kẹ́ ẹ lè wádọ̀ mi láti fi ṣàánú fọ́mọ aráyé ni àánú tá a wá ṣe yìí Elédùmarè ò ní jó dibi mọ́ wa lọ́wọ́ o bó la ti ṣiṣẹ́ yìí táyé fi mọ́wọ́ kúrò lára ẹni wọ́n sáré lójú ẹ̀ oògùn ọ̀jẹ́ lára ẹ̀ nǹkan ò ṣe wọ́n ṣe gbá kò ṣiṣẹ́ wọ́n ṣàwọ́ kò sí nǹkan sì ṣe èyí òun kò rí sùn kí lọ́nà àbáyọ àtúndì ńlá lélẹ́yìí tí í ṣe àtúndì àwọn àgbàlagbà. ṣé àwọn tí gbogbo wa máa ń dákọ pé ọmọ Nàìjíríà tá a bá ní ọmọ Yorùbá ni wá ṣùgbọ́n orí ìrun Yorùbá ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni sẹ́yìn náà rí àtúndì àwọn àgbàlagbà lélẹ́yìí màá kà yóò pè fún wa láì ní yọ ọ́ kù àdúrà tí wọn náà bá wá sí fíìmù náà ṣe é lódìdí má yọ ọ́ kù àdàrà fún wa ẹ wá nǹkan fìdílé o bákan náà kẹ fìdílé nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lo iṣẹ́ yìí o àtiwọ́tọ́ ọ bá ṣe é fún yàn ó ní má jẹ̀mú o àní tẹjú lẹ̀ mọ́lẹ̀ o àní faṣọ àgbàyà o tẹ̀lé má jẹ̀mú tí mo fẹ́ sọ fún ọ yìí o ayé ò ní nà wá o ẹ farabalẹ̀ kẹ wá nǹkan fìdílé kẹ máa gbọ́ mi o. ọdún mẹ́ta pé ó yí ọdún ó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí oyún ga sí ọmọ ò wáyé. Ayé wọnú òkùnkùn bìrìbìrì ohun gbogbo dọ̀kùnkùn bìrìbìrì. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Táwọn ayé fi ń dèrò sí. bó la ti ṣe é ewé kan bẹ wọ́n ń pè ní ewé namunamu ẹ̀gbọ́n mo ṣe wí ewé namunamu namunamu ìwọ tó o bá jọmọ Faransé tó o bá mọ̀ ọ́ àwọn tó bá jára Abẹ́òkúta ẹni wọ́n bá ń rà ní ọjà Ìtòkú ẹ̀ bá ń bẹ̀ ọjà Àbẹ̀rẹ̀kòdó ẹ̀ bá ń bẹ̀ ọjà Aláfẹnwá ẹ̀ bá ń bẹ̀ ìwọ tó o bá jọmọ Ìbàdàn yá máa lọ ọjà Ọba tó o bá rí lọ́jà Ọba lọ ọjà Ọ̀rànyàn tó o bá rí ní Ọ̀rànyàn yá máa bọ̀ wá sí Bòdè ń bì yìí máa lọ Màlété ní Bòdè ẹ̀ẹ́rì ń bẹ́ẹ̀ bá ti ní ewé namunamu ni ọ̀dà pé o ìwọ tó o bá ti mọ̀ ibi tó o ti lè rí ni mo ti sọ fún ẹ yìí tàbí kẹ́ ẹ bẹ àwọn ọdẹ tí wọ́n bá yín jà pé ní ìmọ̀ ẹ bá mi jà sáré tẹ bá fẹ́ máa ra àwọn ewé ìgbìyànjú kó jẹ́ pé tútù lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà ò fi máa dá a mọ̀ kí wọ́n má máa gbé bọ̀lọ̀ lé yín lọ́wọ́ ewé namunamu bákan náà ewé má fọwọ́ kan ọmọ mi má fọwọ́ kan ọmọ mi
bó ṣe jẹ́ ni mo pè é yìí o kò dín méjì ewé iná funfun ewé èsìsì egbò túdè ṣáà ń bá mi ká lọ torí àwọn tí wọ́n fẹ́ jí ètò wa yìí gé èyí tó dáa kọ mi èmi ọmọ yín ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀ ń tẹ̀lé mi ẹranko kan bẹ́nu pé wọ́n pè ní ẹ̀tà ẹranko náà ń jẹ́ ẹ̀tà ó dàbí olóńgbò báyìí òun náà ni wọ́n máa pè ní jàkùmọ̀ wọ́n ní jàkùmọ̀ ẹ̀rìndì ọ̀sán ẹni abíire ẹ̀rìndì òru àwọn àgbàlagbà máa pa á lówe bẹ́ẹ̀ ó lè lẹ́kọ̀ọ́ míì táwọn ọ̀jọ̀gbọ́n tún pè pàápàá àwọn ọdẹ ẹni bá wọnú státù mi ẹ̀rì mo posté ẹran náà yàtọ̀ àwọn ará Kútọ̀nù wa ní mo posté rẹ̀ mo posti rẹ̀ lónìí ewé rere ṣẹwárí rere yìí rere abo ní ọ̀jẹ̀ ewé rere àtẹ̀gbò rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ lọ wà á ni tí ẹ bá ti já ewé rẹ̀ kẹ́ ẹ sì wá gbò rẹ̀ ẹ̀rù alámọ̀ ṣe mọ̀ pé ẹ̀rùn àwọn ká ń bẹ ẹ̀rùn àwọn ká yìí làwọn bàbá wa pè ní ẹ̀rùn sírí ṣe rí ẹ̀rùn alámọ̀ òun lèyí tó lanú lẹ̀ báyìí yọ pọ̀ egbò asùnfẹ́yẹjẹ àtẹ̀wé asùnfẹ́yẹjẹ ẹ gbọ́ egbò asùnfẹ́yẹjẹ pẹ̀lú ewé asùnfẹ́yẹjẹ ewé pápásan ẹ̀rí ewé pápásan odidi ẹyẹ kòwé kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèpo ọ̀bọ̀ ẹ wàá gún ẹ ti gún tán báwo lẹ ti wá ṣe ẹ ń ṣàlàyé fún yín délẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀ ìgbà tẹ́ ń gun lọ́wọ́ ẹ lọ́dọ̀ àwọn alápàtà ẹ ní wọ́n bá ń yọ oríkèéríkèé ẹran ẹ ní wọ́n bá ń yọ bá tí wọ́n bá ń yọ ẹ gún papọ̀ mọ́ májàmú tó ní ni pé ẹ gbọ́dọ̀ sá lóòrùn àṣà nínú ilé tí fi gbẹ ni obìnrin wà nínú ìyún ẹ̀jẹ̀ ọmọ àfin ọmọ rẹ̀ ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ òfin ọmọ rẹ̀ ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ẹ̀jẹ̀ òfin àáfin nínú ilé àáfin láàrin ọjà ṣùgbọ́n ní májẹ̀mú o wọ́n tó bá fi kíní láàrin ọjà ó gbàlejò àwọn àlejò tó bá sì wọ́n gbọ́dọ̀ ta wọ́n lọ́rẹ tùràrí ńlá ni o kódà o lè bù díẹ̀ níbẹ̀ kó kù mọ́ṣẹ́ májẹ̀mú lọ́wọ́ á ní kó tó lè lò pẹ́ẹ́pẹ́ ó sì sàárà
àkàrà ló sì fi ṣe sàárà àkàrà náà yóò kọjá 40 àtẹyọ kan yóò kọjá 41 ó fi ṣe sàárà kódà wọn náà lè jẹ bẹ́ẹ̀ ṣé ẹ̀ẹ̀kan náà láti ṣe sàárà ẹ̀ẹ̀kan kọ́ tọba ti rí pò ń lo sẹ́yìn gbìyànjú kó rí pò ń ṣe sàárà ò ń ṣe sàárà ọ̀rẹ́ mi gbogbo ohun tọ́ta kókó nú ayé rẹ̀ yóò nítumọ̀ àfilẹ̀ fún àǹfààní gbogbo ọmọ Yorùbá àtẹni tí kìí ṣe Yorùbá abayín lára mu o ẹnìkan ọ̀dàmú sórí ọmọ wálẹ̀ ogun ayé ẹnìkọ̀ọ̀kan yóò dòun gbàgbé òjò kìí rọ̀ kílẹ̀ ọmọ gbàtura ogun ayé ẹnìkọ̀ọ̀kan yóò gbàtura ogun ò ní jà yín mọ́ ogun lé bàbá ogun lé ìyá ogun àárín ọ̀rẹ́ ogun àfọwọ́fà Olódùmarè yóò bomi ìtura sí yóò dòun gbàgbé á dára fún wa á dára fún wa ọ̀rọ̀ ayé yín yóò nítumọ̀ bọ́ ọ bá ra ilẹ̀ tó ti pẹ́ tó rí tà tàbí tó rí kọ́ lọ́ọ́ fin sórí ẹ̀ àdúrà ẹni tùràrí ta lẹ́nujọ́ mẹ́ta irọ́ o kìí ṣerú ẹ̀ o májẹ̀mú bẹ̀ ṣe sàárà o òwú tèmi o mo kà á fún yín tó pé yóò sì bá yín lára mu àìsàn lórùn kò sì jẹnu tó àkìbá àmọ́ ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín àbí èyíkéyìí àwọn ohun tá a ti fi sílẹ̀ ẹ fẹ́ ká bá yín mójútó ààyè wà bá yín ṣe kódà bẹ́ẹ̀ tó fẹ́mi tó tújú bẹ́ẹ̀ lọ tá a bá mọ̀ nípa rẹ̀ á bá yín ṣe ìtọ́jú ara lẹ fẹ́ ni lórí ìrìn àjò ọkọ àtaya afẹ́fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé ẹ̀ka sí wa á sì bá yín ṣùgbọ́n yóò nà yín lówó owó lẹ́ẹ̀ fi wò tí a bá bá yín parí iṣẹ́ pé díẹ̀ ṣe ẹ̀ ní ẹ bá mi fi gbé ẹ̀yin lẹ́sànwó rẹ̀ á dára fún wa tẹ́ bá fẹ́ darapọ̀ fún wa ní WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí ìkan bẹ tó jẹ́ secret ìkan bẹ tó jẹ́ public ṣẹ́rẹ́ yìí tó jẹ́ public yìí kò sí béèrè tẹ́ béèrè mbẹ̀ ní dá yín lóhùn lẹ́yìn káka máa post iṣẹ́ sínú ẹ̀ àti àwọn nǹkan míì lóríṣiríṣi ṣùgbọ́n èyí tó jẹ́ secret yìí bẹ́ẹ̀ bá láàlá pé a fẹ́ béèrè nípa àlá wa àbí lára àwọn ohun tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ fẹ́ ká ṣàlàyé fún yín kó yé yín a tún ṣàlàyé rẹ̀ fún yín dáadáa níbẹ̀ ẹ lè bá wa sọ̀rọ̀ dáadáa ńbẹ̀ kò tún bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àǹfààní ò sí o fẹ́ni tó wà níbi public o ṣùgbọ́n tẹ́ ẹ bá wọ bí oní secret 5,000 ẹ fi wọbẹ̀ kò sì jẹ́nu nọ́mbà àwọn ẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group +234 80 3298 3298 +234 80 3298 3298 nọ́mbà kejì +234 80 890 38658 +234 80 890 38658 nọ́mbà kẹta +234 81 86 86 9899 +234 81 86 86 9899 nọ́mbà kẹrin +234 81 33 155 111 +234 81 33 155 111 ọkọ̀ nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. tẹ́ bá pé gbogbo nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá lọ tẹ́ sì pé tí Benin náà tí ó bá lọ ní òsì ní kọ́ńtírì méjèèjì nìyẹn. ṣẹ́rí nọ́mbà eléyìí tí mo fẹ́ wí yìí tẹ́ bá pé WhatsApp ẹ̀ yọ wọlé +234 80 3298 3298 òun ni ká máa pé WhatsApp ẹ̀ wọ́n wọlé ní tiẹ̀. tọ́ WhatsApp yìí tẹ́ bá bá mi sọ̀rọ̀ ní WhatsApp pé ẹ fẹ́ wọ WhatsApp group tí ẹ bá fẹ́ wọlé public ní àdìyín sí ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ̀yin ọ̀wọ́ public secret ni o owó lẹ́ fi wọbẹ̀ tẹ́ bá wá wọbẹ̀
rìsíìtì tẹ́ ẹ bá sanwó sí kí ní àkáǹtì yìí kí ní rìsíìtì báǹkì yìí òun lẹ́ sẹ́ndì sí mi ní fi àdì síbẹ̀ á dára fún wa o wọ́n tí gbogbo ètò yìí bá tẹ̀ lọ́wọ́ má dé mọ́lẹ̀ o ìwọ náà pín kọ́ kárí èèyàn ọlọ́run yóò ṣe àwòrán ńlá yóò ṣe ìkọ̀wọ́ náà o ò ní wà lórí ìdè o ayé ò ní dì ọ́ á dára fún ọ ire o ire kábíyèsí. Òyìnbó ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí oyún ga sí ọmọ ò wá dé. Ayé wọnú òkùnkùn bírí ohun gbogbo dókùnkùn bírí. Kí ni mo ṣe? Kí ni mo ṣe?